tí màá wá sọ pé mi ò. ẹ̀yin èèyàn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o gbogbo ìgbà tí ohun yìí bá dọ́dọ̀ yín àbí tí fọ́nrán yìí bá déwájú yín ni mo fi kí yín ní gbogbo àkókò ká àkókò níbikíbi tí ẹ bá wà. Orúkọ mi ni Princess Ọmọjọjú Ọlá TV. Ẹ bá mi like, kẹ bá mi share, kẹ bá mi subscribe sórí YouTube mi, ẹ dẹ̀ subscribe sórí Facebook mi náà, ẹ subscribe síbẹ̀. Ẹ ṣé, ẹ bá mi share, ẹ share show yìí, ẹ share kí ó dọ́dọ̀ Alhaji Oriyomi, bákan náà kó dé ọ̀dọ̀ Seyi Makinde. Àwọn tọ́rọ̀ kàn ní. Lákọ̀ọ́kọ́ mo ti rí fídíò yìí náà láti àtijẹ́ta àbátànà ló ti ń trend káàkiri. Èmi ò dẹ̀ kí n like máa tẹ̀lé trend bẹ́yẹn. Bọ̀ mo wá rí wípé mo wá listen sí ọ̀rọ̀ tí Oriyomi Hamzat wá ń sọ, ó wá jẹ́ kí n ní interest. Ẹ̀yin èèyàn, Seyi Makinde lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún yín. Kì í ṣẹ̀yin nìkan lọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí máa bá wí. Ó máa bá gbogbo ẹ̀yin alágbára. Ẹ̀yin alágbára má mèrò. Ẹ̀yin alágbára nú ayé. Tẹ́ ẹ rò pé ẹ ti lágbára tán, ẹ ti ju gbogbo èèyàn lọ. Ẹ dẹ̀ lè fìyà jẹ anybody ní àkókò àti ìgbàkígbà tó bá wù yín. Ẹ lọ jáwọ́ ńbẹ̀. Àtúbọ̀tán irú àwọn èèyàn bẹ́ẹ̀ ò kì í dà. Gbogbo ẹ̀dá tó bá ti wà ní ipò agbára tàbí tó wà ní ipò kan tó lágbára ju tàwọn míì náà lọ, náà la fi pè é ní ajunilọ alágbára tó ń fọwọ́ lágbáni lójú. Tẹ́ bá ti rò pé ẹ ti tó tán, ẹ ti wà tán, kò sẹ́ni tó lè mú yín, kò sẹ́ni tó lè dá yín dúró. Ẹ jẹ́ kí n sọ fún yín tó máa ń tán lágbára o. Pàápàá jùlọ gómìnà Seyi Makinde, ọlọ́lá jùlọ Seyi Makinde àbí onímọ̀ ẹ̀rọ whatever. Ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Àkọ́kọ́ gbogbo story yẹn ni mo ti follow back to back. Mo dẹ̀ listen sí lẹ́nu Oriyomi fúnra rẹ̀ tó jẹ́ ọlọ́rọ̀. Ẹ mà burú Mr. Seyi Makinde, bàbá wa gómìnà. Ẹ̀yin mà tún dájú gan. Ẹ̀yin mà burú, ẹ mà mọ̀yán manage rárá. Ẹ mọ̀yán manage. Ẹ ń lọ wá agbára lé wọn lórí. Ìgbà tẹ́ fẹ́ lo auxiliary ní 2023, ẹ lọ mú jáde ní prison. A rò pé ẹ ṣe lóore ni. Kódà ẹ fi jẹ park manager, kí lẹ fi jẹ chairman ni. Wọ́n ṣiṣẹ́ fún yín. Wọ́n fi ẹ̀mí wọn ṣiṣẹ́ fún yín. Wọ́n ọ̀kọ̀ kú. Wọ́n ṣiṣẹ́. Ẹ wá wọlé tán. Any small thing tí wọ́n ṣe tẹ́ ẹ rí pé kò tẹ́yín lọ́rùn, ẹ dá padà sí prison. That is heartless. Ẹ ní ẹ̀mí Ọlọ́run nínú yín. Ẹ dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Eléyìí tí mo tún wá rí tẹ́ tún ṣe lẹ́lẹ́kejì, òun ni ti Zuri ìlú péjú. Surajudeen, kò sẹ́ni tó wà ń bàdàn tí ò mọ̀ Zuri. Ṣé bí ẹ̀yin náà lẹ lò wọ́n? Ṣé bí ẹ̀yin náà ni wọ́n ń tẹ̀lé? Ṣé bí wọ́n ṣiṣẹ́ fún yín? Ẹ rí ńgbà yẹn pé adigunjalè ni. Ẹ rí ńgbà yẹn pé àwọn ọlọ́pàá ń wá. Ẹ rí ńgbà yẹn pé ọ̀daràn ni. Seyi Makinde, gómìnà Ọ̀yọ́, ó dẹ̀ ń fi sókínkín, ó fi ń ba ìdí jẹ́. Gbogbo iṣẹ́ tó o ti ṣe, ọwọ́ kan pátá báyìí gbogbo ayé máa rọ̀ dànù pẹ̀lú àwọn ìwà ipá, ìwà agbára, ìwà ìfìyàjẹni láì nídìí tó ń wí. Lóòótọ́ o lè ṣe dáadáa o, bọ̀ tó bá ṣe nǹkan tí ò dáa, tó bá ti pọ̀jù dáadáa tó ṣe lọ, wọ́n á rọ́bìṣì gbogbo dáadáa tó ṣe yẹn. What are you telling me? Kí ló dé? O dẹ̀ wo ilé tó lọ wó yẹn Seyi ọ̀tá ajé ni ẹ́. O ṣèyàn gidi. O lọ gbé katapila ti ilé ọmọ yẹn. O dẹ̀ wo. Ṣé ilé ẹjọ́ ti dá ẹlẹ́jọ́ pé kó lọ máa wọlé ni? Tó wá sọ̀rọ̀ ẹ̀ di wọlé. Any small thing wá ti gbé katapila lọ́bẹ̀ kan lọ wó. Any small thing wá ti gbé katapila lọ́bẹ̀ kó lọ wó. Ilé mélòó ló kọ́ fún wọn?
ilé mélòó ló kọ́ fún àwọn èèyàn ní Ọ̀yọ́ state tó jẹ́ ilé ìjọba? Why? Tí ilé ẹjọ́ bá tiẹ̀ máa wá dá ẹjọ́, it's a suspect according to you. Torí àwọn ọmọ pé kò ṣe suspect kankan. Ẹ tó ti rìn kiri láti ìgbà tó ti campaign fún ẹ, tó ti ṣiṣẹ́ fún ẹ, tó arrest ẹ, tó wá jẹ́ pé ìgbà tó wá rí pé ó wá lọ tẹ̀lé Oríyọmí. Torí pé Oríyọmí náà jáde fún gọ́vnà sí, ó ti dọ̀tá ẹ. Gbogbo wọn náà ṣiṣẹ́ tán fẹ̀mí wọn ṣiṣẹ́ fún ẹ, kí ló dé? Táwọn ò bá ṣiṣẹ́ fún ẹ gbà tó ṣiṣẹ́ lòdì sí ẹ, ṣé wọ́n máa wọlé ó máa di gọ́vnà ni? Ìbàdàn kì í síyàn lẹ́ẹ̀mejì, orí Ajímọ̀bí ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni Ìbàdàn kì í síyàn lẹ́ẹ̀mejì, ẹ̀ẹ̀kan ni gómìnà kan ni, tó bá ti wá máa yọ ẹ́ dànù, ìmí máa wọlé ni. Àmọ́ látòrí Ajímọ̀bí ló ti bẹ̀rẹ̀, ló di pé kán máa wọlé second term. Ó wá wọlé, àwọn tó ṣiṣẹ́ fún ẹ, gbogbo àwọn tó ṣiṣẹ́ fún ẹ pátápátá ló kẹ̀yìn sí. Wọ́n ṣiṣẹ́ fún ẹ lákọ̀ọ́kọ́, wọ́n ṣiṣẹ́ fún ẹ lẹ́ẹ̀kejì, ó wá wọlé, ó wá gógé ọrùn sí wọn. Àwọn gbé wọn sọ pé ó fẹ́ lọ wá Àgídìgbò, tó fẹ́ ká ayé ẹ fẹ́ wó ni. Tó bá lọ fẹ́ lọ wá Àgídìgbò, á jẹ́ pé ayé ẹ ló fẹ́ lọ wó yẹn. Ìkà ni ẹ́. Fẹ́ lọ wá Àgídìgbò fún kíni? Kí lẹ fẹ́ lọ arrest Oríyọmí fún? Kí lẹ fẹ́ lọ detain ẹ fún? Kí lẹ ṣe ẹ? Tó bá ní wọ́n rí Súrì mọ́ Oríyọmí, ṣé wọ́n rí Súrì mọ́ wọ? Ṣé Súrì ò sí ní campaign ẹ? Ṣé Súrì ò kí ẹ kú ọdún? Súrì ò kí ẹ, ẹ̀jọ́ sọ̀rọ̀, ẹ̀jọ́ ṣe. Ẹ̀yin yẹn ṣe burú báyìí. Ẹ̀yin yẹn ṣe burú báyìí. Ṣèyí Mákindé ó máa burú gan. Ó máa burú lẹ́dàá, kí ló dé? Ìwà kọ́lé tó ń wí náà. Àwọn ìwà tó ń wù ló dàbí pé ìwà tí wọ́n bá tún pé wọ́n fi nǹkan ṣe é pé kó máa ṣìwàwù ni. O kò dédé bẹ̀rẹ̀ sí ṣìwàwù lórí kíni? Wọ́n ní tó yìnbó bá lọ yóò ṣù sága ni. Ṣé o fẹ́ kí owó yẹn pa kó ṣẹmọ́ ẹ lára ni? Pé tó yìnbó bá lọ yóò ṣù sága. Irú dáradára wo ló ń ṣe? Ìwà ọ̀dájú, ìwà ìkà, ìwà aláìláàánú. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ibi tí táwọn ajínigbé fi ṣe hideout wọn tán ti lọ rí ọmọ àbúrò Adélabú, wọ́n láwọn pípù yẹn rẹ́ǹtì ibẹ̀ ni, ẹni tó níbẹ̀ wà nílùú òyìnbó, ká tó fọ̀. O mọ̀ bóyá evidence mi ṣì wà ńbẹ̀ tẹ́ lè rí. O máa ń destroy evidence. Inú ilé yẹn bó ṣe wà yẹn tó ń ṣe kó àwọn èèyàn kó ń bẹ̀ yẹn, mọ̀ bóyá àwọn kan tún wà nínú ibi kan tó ti gbẹ́ ilẹ̀ láàrin inú ilé. Mọ̀ kó àwọn kan máa ń gbẹ́ inú yàrá, wọ́n á gbẹ́ yàrá, wọ́n á rí àwọn oríṣiríṣi nǹkan mọ́bẹ̀, wọ́n á dẹ̀ sí ilẹ̀ pa. Ṣé kó tó bá fẹ́ lù náà máa wú jáde? Ẹ̀yin ò ní machine tẹ́ máa lọ fi detect anything ju pé kẹ̀kẹ́ gbé caterpillar lọ́kọ̀ oníkan lọ wó lé wọn dànù. That's very 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 ridiculous. Wá ní pé kó oníkan máa pe Oríyọmí pé ó torí pé wọ́n ròhun àti Súrì. Tán bá ròhun àti Sàráfà ńkọ́, tán rí òun àti Súrì, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé wọ́n rí wà àti Súrì ni? Ṣé wà àti Súrì ò gbọ́dọ̀ ya fọ́tò? Ṣé Súrì ò campaign fún ẹ? Ṣé Súrì ò kí ẹ kú ọdún? Ṣé Súrì ò bẹ́ẹ̀ sọ̀rọ̀? Ṣé kò ní nọ́mbà ẹ lọ́wọ́? Why? Oríyọmí, don't play Aláàjì. Ẹ má jẹ́ kí wọ́n lò yín, ẹ má jẹ́ kí wọ́n tì yín ní tìkùtì. Ẹ dúró dédé lórí ẹsẹ̀ yín. Kán ní ṣòsí kóòtù náà. Kí ni Ṣèyí fẹ́ sọ pé ẹ ṣe? Ẹ lè máa intimidate àwọn èèyàn torí pé ẹ wà nípò agbára, torí pé ẹ jẹ́ gọ́vnà náà. Kí ló ṣẹlẹ̀? Torí pé ẹ jẹ́ gọ́vnà sí, àwọn èèyàn ò lè ní láìfù tiwọn. Òun náà lè di gọ́vnà náà. Ṣé báwọn kan nìwọ náà tẹ̀lé kó ọ̀nà tó wá di pé o jáde kó fẹ́ di gọ́vnà kan tó dìbò fún ẹ? Kí ló dé? Wọ́n ní kán lọ máa gbé wọn gbé pé o lo ọ̀sílárì, o lò tán, o trash ẹ, o lọ jù sẹ́wọ̀n, o lọ mú jáde, o lò tán, o lọ dá padà síbẹ̀. Súrì sí, o lo ọmọlọ́mọ tó fẹ́ lọ tó òun lọ padà sínú sẹ́ẹ̀lì kan lọ tìmọ́ ẹ̀wọ̀n. Ṣé o tún fẹ́ lọ ti Oríyọmí hamzat mọ́lé ni àbí báwo? Kí ló fẹ́ lọ Oríyọmí náà tún ṣe? Torí pé wọ́n ròhun àti Súrì papọ̀, sọ́jọ́ ń lọ wa, wọ́n bá tẹ̀sẹ̀ pé Súrì bá jáde gunjalè, sóhun àti Oríyọmí jọ ń lo ko lè ní. Sórí Oríyọmí tó di gbádìí agbọ̀n pé òun lo ko lè rí ni. Kí ló tẹ̀ máa ń hùwà bí ìwà ìkà báyìí? Ìwà ni wọ́n sọ pé ní Àgídìgbò. Kí ló ṣẹlẹ̀ sí Àgídìgbò? O fẹ́ wá Àgídìgbò kó gba oúnjẹ lẹ́nu ẹ̀, kó gba oúnjẹ lẹ́nu gbogbo àwọn tẹ̀lé wáṣẹ́ fún, gbogbo àwọn ọ̀dọ́ tó ń jáde school tó ń wáṣẹ́ kiri, gbogbo graduate
tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Oríyọmí, gbogbo àwọn ìdílé tí wọ́n ń bọ́ ẹnu ilé wọn láti ọ̀dọ̀ Àgídìgbo, ò fẹ́ lọ wó Àgídìgbo, o ò kẹ̀ níṣẹ́ tó máa fún wọn, o ò lówó tó máa fún wọn. Ìwà ìkà ṣe wá kúnnú ẹ báyìí, o dẹ̀ máa dákẹ́ lójú ẹ tutù, inú ẹ gbóná, o tutù lójú, o burú níkùn. Kí ló dé? Èmi ò láìkí kíyàn máa yànyàn jẹ, kíyàn máa wà ìkà. Ìwà ìkà lélẹ̀ tó ń wù lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ṣe bí mo ṣe lè láìkí ẹ tó, kò sí bí mo ṣe lè máa sọ pé o ṣe dáadáa tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, a máa sọ fún ẹ pé nǹkan tó ṣe ò dáa. Kí ló ṣẹlẹ̀? O lọ ń plan arrest Oríyọmí for what? Tó bá jẹ́ pé wọ́n dára ẹ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ yẹn, ta ló sọ fẹ́ pé àwọn èèyàn máa dìbò fún? O ò lè fìyà jẹ àwọn èèyàn, kó wọlé àwọn èèyàn, kó máa ti àwọn èèyàn mọ́lé, kó máa intimidate àwọn èèyàn, kó lè rò pé àwọn èèyàn máa tẹ̀lé ẹ láti dìbò fún ẹni tó bá gbé wá. Ẹni tó bá gbé wá kó náà ṣe grassroots awareness fún rẹ, kó dìde kó náà kó polongo òbò fún rẹ. Ẹni tó bá rí náà lórí, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Jẹ́ kó rí pé o ẹjọ́ torí Ọlọ́run nǹkan kò gbọ́dọ̀ ṣe Oríyọmí Hamzat o. Oriyomi Hamzat èèyàn ti wá ní, a dẹ̀ máa follow case yìí back to back, torí pé ó jáde fóṣèlú ṣe wá di bó bá ọpá bó bá obù lẹ́sẹ̀. Irú òṣèlú olórí burúkú òṣèlú wo lẹ̀ ń ṣe? Òṣèlú tí ò fẹ́ kálákàrà dín, tí ò fẹ́ kálákàrà kejì dín. Kí ló dé? Irú òṣèlú jákujàku wo nìyẹn tẹ́ máa fọwọ́ agbára lu àwọn èèyàn, tẹ́ máa fi yà já àwọn èèyàn? Ṣé ẹni kúrò nípò gómìnà yẹn mọ́ ni? Wọ́n náà lè fi sọ pé ẹ lọ sí presidency my foot. Ẹ máa lọ ká máa rí. Ẹ máa lọ kẹ́ lọ ti Tinubu jàgà bá àwọn ọmọ lódò dẹ. Ẹ lọ ti kúrò lórí strike kẹ́ni kó má lọ. Bóyá tọ́ọ̀nù tí yín ló kàn. Ṣé tọ́ọ̀nù tiẹ̀ ló kàn ṣe yìí? Ojú kòkòrò nìyẹn. Tọ́ọ̀nù bàbá Tinubu olómọ lódò dẹ, òun ni ó kàn láti lọ. So ẹ filẹ̀. Abádẹ̀rẹ̀ tó fẹ́ kó change bẹ́ẹ̀ kó mú bàbá tiẹ̀ náà síta. Kí ló dé? Ẹ má fi yà já láìṣẹ̀ o. Ẹ má fi yà jẹ aláìṣẹ̀. Súrì tẹ lọ tìmọ́lé tẹ lọ wọlé ẹ̀yẹn, very very ridiculous, very very bad. Láyé tí sìmẹ́ntì ti di kíní, tí blọọkì ò ṣe é rà, àpà nìyẹn. Seyi Makinde àpà, àrùngún ló máa ṣe bóyá ṣe yẹn. Lọ wọlé adúrú lé yẹn dànù, wọlé òkì sísọ́ọ̀sì bọ òkì ìṣèmọ́ ní sísọ́ọ̀sì, òkì katapila bọlé onílé oníkan máa wó dànù. Irú orí burúkú wo nìyẹn? Ilé òṣì wo lẹ̀ ń wó kiri? Ọlọ́run máa jù yín lọ o. Oriyomi Hamzat fọkàn ẹ balẹ̀, lọ dá wọn lóhùn kó padà dé. Bóyá àbádẹ́ Oríyọmí, gbogbo ẹ̀yin ọmọ Oríyọmí, gbogbo ẹ̀yin èèyàn ẹ jáde kẹ́ protest against injustice nìyẹn náà. Ṣé o ò mọ̀ pé ẹlẹ́wọ̀n ní Sùrájù kó tó máa campaign fún ẹ, kó tó máa tẹ̀lé ẹ kiri 2023? O ò mọ̀ pájínigbé, o mọ̀ pádìgúnjalè, o mọ̀ pọ́lọ́pàá wà ní. What are you saying? Ọlọ́pàá wo ló ń wà? Adigunjalè wo ni? Ẹ máa ra irọ́ sáwọn èèyàn lọ́rùn, ẹ máa ra irọ́ burúkú, ẹ wá dìlé yàn lórí. What is all this nonsense? Oriyomi Hamzat, Ọlọ́run á kó ẹyọ o. Òṣèlú tí wọ́n náà lọ tojú bọ̀ nísìn, òun ló fa gbogbo rádaràdá tó fi máa rẹ̀ lára yìí. O ò bá ti dó lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́dẹ́ àwa tá a ti gbà tiẹ̀ yìí, tá a lè gbàgbọ́ nù tó ń ṣe, máa ṣe tiẹ̀ lọ. Fi wọ́n lẹ̀. Òṣèlú pábòbá òbí lẹ́sẹ̀ làwọn lè bá kiri. Ìwà ìkà wà nù wọn. Rádaràdá. Àwa àwìtàn lọ mú sọfẹ́ lọ wọlé onílé dànù. Ó tún wá sọ pé òun fẹ́ wá wú Àgídìgbo. Tó bá dé Àgídìgbo, èpè ló máa pa ẹ́. Èpè abiyamọ ló máa pa ẹ́, gbogbo abiyamọ ló máa gbé ẹ ṣépè.